A kú dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí ojú náà mà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Kọlùkọlù kò ní kọlù wá. Mo kí gbogbo ẹ̀yin àfáà ayé pátápátá. Mo kí ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe náà pátápátá. Lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n kọ́ kí ẹ̀yin àfáà pé Salamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí ní kíkí tọ́lá, ní kíkí tọ́lá. Kíkí tí a kíra wa lọ́jọ́ ìgbéǹde àlùkìyámọ̀, òun náà ni mo kí wa. Lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n kí àwa ẹlẹ́sìn Kristi pé àlàáfíà fún yín. Torí lékílé tí ẹ bá wọ̀, kíletọ̀ tí ẹ bá wọ̀, kí ẹ kí àwọn ọmọ àlàáfíà pé àlàáfíà. Bible ló sọ bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ Jesus Christ ni o. Èmi náà wá kí ẹ̀yin ọmọ àlàáfíà pé àlàáfíà fún yín. Lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n kí ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé náà, àwa tiwantiwa pé àbọ́rúbọyè, àbọyè bọ́ sísẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tẹ́ ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi, ọlá àtọlà òun lẹ́ kó bọ̀ wá bá wa nílé. Àwa tá wà nílé ńkọ́, àní tilé rùkú ròde, àní tòde rùkú wọlé. Níbikíbi tá bá wà lónìí tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ̀yin wà tẹ́ ẹ ti ń wò mí, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, bẹ́ẹ̀ ni mo kí yín pé ẹ káalẹ́. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà mà ní relédè yín. Etí tẹ́ fi ń gbọ́ mi, ìró ayọ̀ ẹ máa fi etí yín gbọ́. Ẹ dákun, mo wá bẹ̀ yín ni. Ẹ̀yin tí ẹ ti subscribe, ní ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi tẹ́ ń wò mí, tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni. Mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín, ẹ bá mi subscribe. Ká bá láǹfààní àti tẹ̀síwájú nínú ìrìn àjò yìí. Ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Owó ò ní wọ́n nínú ilé yín. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin tẹ́ ń share fídíò mi, tẹ́ ń share àwọn program tí mo ń ṣe. Àkàndùn ò ní mú yín lọ́wọ́ o. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín. Porogodo ayé ò ní lù fún yín jó. Àmọ́ ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ má wò mí lásán. Ẹ bá mi subscribe, ẹ bá mi comment, ẹ bá mi share, ẹ subscribe kẹ́ lè ran iṣẹ́ yìí ní ọwọ́. Tá bá rí pé ẹ ń subscribe, inú tèmi gan dùn láti máa wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ìmọ̀ràn náà, ọpọlọ yín ò ní dàrú, ọpọlọ yín ò ní jọ́bà. Ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni. Ayé ò ní bínú sí yín o, ò ní bínú sọmọ yín. Gbogbo wa pátápátá, ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Ẹ̀yin tí ẹ ti subscribe lẹ́ẹ̀kan sí, ẹ dákun bá mi subscribe. Kí mo mú wá fún wa lénìí, tẹ́ bá wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan. Nǹkan tí mo mú wá fún wa lénìí, ọ̀pọ̀ kọ́ lo oògùn. Nǹkan kékeré kan mo mú wá fún wa lénìí. Wọ́n ń pe àìsàn kan ní Sinwin. Sinwin yìí, àtèmi àtẹ̀yin àní ya wèrè tọmọtọmọ. Kí náà ń pè Sinwin? Ẹni tí obìnrin bá bímọ, bí tó bá ti bímọ báyìí, obìnrin máa ń ya wèrè. Ó lè ya wèrè yẹn fún oṣù méjì tàbí oṣù kan. Wèrè gidi tó máa ya wèrè nígbà tó bá bímọ tán. Tá bá ti wá irú nǹkan bẹ́ẹ̀ yẹn, tí ẹni báyìí bá ya wèrè, ọmọ tó náà bá bí, àtèmi àtẹ̀yin àní ya wèrè tọmọtọmọ. Oṣù méjì yóò fi ya wèrè gbáko. Oṣù méjì náà ni yóò fi ya wèrè. Lẹ́yìn oṣù méjì, ara ẹ̀ ó yá. Tá a fẹ́ kí irú nǹkan báyìí wá máa ṣẹlẹ̀, tó fi jẹ́ pé tá bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun, yálà ọkùnrin ni àbí obìnrin ni, ẹ jẹ́ kí a ṣe àgbo yìí.
fún irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ drop comment. Nǹkan tí ò bá yé yín ẹ béèrè. Mo máa sọ fún wa pé láyé orí ètò yìí àwọn nǹkan pọ̀ tí a máa mẹ́nu bà tí a ti sọ, ṣùgbọ́n tẹ́ bá subscribe ìyẹn gbọ́ fún èmi gan ní kóríyá láti máa wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Ẹ máa bá mi ká lọ. Ẹ kí n fi ìwé kan wá. Ewé tó wà ní ọwọ́ mi yìí gbogbo wa la dá mọ̀. A mọ̀ wípé ewé tó wà lẹ́yìn ìkùlé wa ewé lásán kọ́ o. Oògùn lẹ́ ń wò yìí. Oògùn ẹ̀fọ́ ni. Ẹ̀fọ́ gbúre. Ẹ̀fọ́ gbúre. Àwọn kan ń pè ní gbúre, àwọn kan ń pè ní gbúre. Ẹ̀fọ́ yìí nǹkan tó common ni ẹ̀fọ́ tí ẹ ń wò ní ọwọ́ mi yìí. Ó pọ̀ káàkiri. Tá bá wá ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun lóòjọ́, yálà a bí lóòjọ́ níjọ́ tí a bímọ àbí ọjọ́ kejì, àgbo tá kọ́kọ́ fún ọmọ yẹn òun ló wà lọ́wọ́ mi. Mo fi dá yín lójú pé gbogbo àrùn tó máa ń ṣe ọmọ tí ọmọ fi wá bá dàgbà tó ní bá bímọ tí wàá mọ́ fi ya wèrè kò ní ṣe ọmọ náà. Tá bá lè fún ọmọ yìí ní àgbo yìí, a rí àwọn ìgbẹ́ tí ó máa yà yóò máa fà bí ìgbà tí wọ́n bá bí gum báyìí. Ìgbẹ́ tí ọmọ tuntun tá ẹsẹ̀ bí tí ó máa yà. In tó ń jẹ́ àrùn lára ọmọ yìí, àrùn àbí Sinwin ni o, àrùn kankan ni o, gbogbo tó ń jẹ́ àrùn ọmọ yóò yá dànù. Ọmọ tuntun tá ẹsẹ̀ bí ni o, kò ń ṣe ọmọ tí ó ti pé ọjọ́ 5 o. Ọjọ́ kan sọ́jọ́ kejì òun ni a ṣe àgbo yìí fún. Tó bá ti kọjá ọjọ́ kejì má jẹ́ ká ṣe fún mọ́. Ó ti jù ní, ó ti kọjá, ó ti jù nìyẹn. Àwọn ọmọ tá ẹsẹ̀ bí lóòjọ́ àbí ó ti pé ọjọ́ kejì, ẹ jẹ́ ká lọ wá ewé gbúre. Ṣé ewé gbúre yìí ẹ̀ẹ̀mẹ́ta là á ṣe àgbo yìí fún ọmọ. Ẹ̀ẹ̀mẹ́ta là á ṣe àgbo yìí fún ọmọ. Àgbo yìí ọmọ yóò wá lò fún 15 days. Ǹjẹ́ ìyẹn ọjọ́ 15 ni ọmọ tí a ṣẹ̀ bí yóò fi lo àgbo yìí. Má jẹ́ ká fi ṣeré o. Àgbo tó dáa ni ewé gbúre, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share àwọn fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Ṣé rí ewé gbúre tá ti já, ẹ jẹ́ ká sàn nù kó mọ́ dáadáa. Ẹ ká kì sínú oòrùn. Láì jẹ́ pé pọ́ọ̀tù ìgbàlódé la fẹ́ fi sí, ẹ ká fi síbẹ̀. Ká wá mú epo pupa tá mọ̀ sí red oil àbí lóyìnbó. Ká fi epo pupa díẹ̀ sí. Ká wá ṣe àgbo yìí, ká sè é. Tó bá ti jiná, àgbo yìí ni kó jẹ́ oúnjẹ tọ́mọ yìí máa jẹ nígbà tó bá mu ọyàn tán. Tó ti yé yín? Wọ́n bá ti ń fún ọmọ yìí ní ọyàn, ká máa fún ọmọ yìí náà ní àgbo. Fún àpẹẹrẹ, tó jẹ́ pé òní la ki àgbo yìí, èní, ọ̀la, ọ̀túnla, ọjọ́ 4, ọjọ́ 5 èní ọlọ́mọ yóò fi mu àgbo yẹn. Tó bá ti wá pé ọjọ́ 5, ẹ jẹ́ ká wọ ìyẹn, ká wọ̀ dànù. Ká tún lọ wá ewé gbúre míì, ká tún sè é, ká tún fi epo pupa díẹ̀ sí i. Epo pupa díẹ̀ ni o, kò ń ṣe rẹpẹtẹ o. Epo pupa díẹ̀ ká tún fún ọmọ yẹn lò. Ó tún ti pé ọjọ́ 5, ẹ jẹ́ ká tún wọ ìyẹn dànù. Ẹ jẹ́ ká tún kì míì. Bá ti wá kì òmíì, tó ẹ̀ náà ti lò fún ọjọ́ 5 míì, ó ti pé 15 days nìyẹn. Ọmọ yẹn ò gbọdọ̀ fẹnu kàn mọ́. Fún àpẹẹrẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìgbẹ́ tí ọmọ yìí ó máa yà bóyá nínú pampers, ẹ rí bí ó ṣe máa fà bí gum. Bí ẹ máa dàbí gum ni. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí náà, wọ́n fún mi lò nígbà tá a bí mi. Ọmọ tèmi náà bí, èmi náà ń fún wọn ní àgbo yìí. Àgbo tó dáa ni, má jẹ́ ká fi ṣeré o. Ọ̀pọ̀ kọ́ lóògùn, ewé gbúre nìkan òun ni àgbo ọmọ tuntun tá ṣẹ̀ṣẹ̀ bí. Yálà àbí Sinwin àbábí gbogbo tó ń jẹ́ àrùn nínú ikùn ọmọ, nínú ara ọmọ yẹn, pẹ̀lú ògo Ọlọ́run 15 days ni yóò fi ya ìgbẹ́ yìí. Yóò máa fà bí gum báyìí. Ó máa dúdú, ó máa fà bí gum. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Ọlọ́run ò ní fi ọmọ wa, kò ní fi dààmú wa.
gbogbo àìsàn tó ń jẹ́ àbísínwín àtàwa àtọmọ wa àní ya wèrè, àní ya wèrè tọmọtọmọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Owó ò ní tán lọ́dẹ̀dẹ̀ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ bá mi subscribe, owó ò ní tán lọ́dẹ̀ yín. Ẹ̀yin tí ẹ bá mi share fídíò yìí, àkàndùn ní mú yín lọ́wọ́, owó ò ní tán lọ́dẹ̀dẹ̀ gbogbo wa. Àárín náà kan tán ká torí kan. Ibi tá a ti ń mówó náà tí ẹ fi ń wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Àní ráwọn owó, àní ráwọn ọmọ. Níbikíbi tí aláàánú wa bá wà, a bá wa rí. Níbi tó rí wọ́n ti sọre kí ẹsẹ̀ wa kó má ṣàì gbé wa débẹ̀. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Azeez Abolade. Tó bá dìgbà míì, màá tún mi eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá. Ire o, ó dìgbà kan náà.